àgan láyé ilé ayé ò ṣe é dá lò bẹ́ẹ̀ ni kò ṣe é dágbé mọ́ lọ́lọ́run dẹ̀wà fúnra wa ni mo tún ti dé gúdẹ̀ sórí ètò lọ́sàn-án tó ní mo kí gbogbo yín pátápátá níbi tẹ́ ti láǹfààní láti máa gbọ́ wá wípé ẹ káàsán mo ní báwo ni gbogbo ẹ̀ ṣó ń lọ dáadáa àríkè ọ̀kín ọlọ́jẹ̀ ẹyẹ mo tún ti dé gúdẹ̀ lónìí o bàbá làálùmí ní ọ̀la là á mú ayé ò ní mú mi wọn ò ní mú yín wọn ò ní mú gbogbo wa tọmọtọmọ ẹnu báyìí lẹ́sẹ̀ fi ń pàkúrò ojú ọ̀nà ayé ò ní fi ẹnu pa wá ṣe é mọ̀ pé méjì láyé ayé ń fẹnu pa ni bẹ́ẹ̀ ni wọ́n ń fẹnu là ní ẹnu ló máa ń pààyàn ẹnu ló máa ń láyàn níbi tí wọ́n ti fẹ́ sọ̀rọ̀ ẹ dáadáa tí wọ́n ti máa rore kàn ẹ́ ẹnu náà ni o níbi tí wọ́n ti máa sọ lẹ́lẹ́ẹ̀kejì táwọn kan tí ò rí ẹ rí tápọ̀ dédé kí ló máa ń ṣe mi ò kàn tiẹ̀ láìkí ẹ̀ wàhálà ẹ̀ pọ̀ this same ẹnu ni ẹnu aráyé kò ní pa mí kò ní pa ẹ́ lágbára Olódùmarè. Pasuma onda. Ti baraba ti bá gbọ́ pé olóń lè ju ta ló ń gbé mú. Bẹ́ ṣe gbọ́ pé mo tún ti dé lẹ̀ lọ́n sáré ẹ má ṣe sá ẹja ṣeré. Sí àtẹ̀ igi pọ́pọ́ fọmọdé àgbà tó bá lè gbé bọ́ọ̀dì sókè mọ́lẹ̀ mọ́lẹ̀. Mo lè kọ́ lára ọmọ ọba kó má kú dànsá kí wá ní ayé iṣẹ́ wa. Fùfú sẹ́là dá padà abracadabra. Ẹ ṣe bá mi lọ ẹ máa bá mi bọ̀ látọdún tó ti pẹ́ láti ń bà bọ̀ kò lè rẹ̀ wá. A tún fakọ̀ sí tí má fẹ́ kó sí màá tún fata sí. À ń ṣeré fún wọn lágbo tàgbà tọmọdé ń jò àti wà tí pẹ́ ṣe yúnà látàyè pápángolo. Kí wọ́n láńdí kápángógó face your fears and carry. Ọlọ́run ṣe ti gbọ́ bá wà sí nìyẹn láòdù ni wọ́n pe léyìí kò sórí ibi tẹ́ ẹ lè tẹ́ sí tẹ́ ẹ ti ní rí ẹ̀dẹ̀ má máa gbàgbé bí mo ṣe máa ń jà yín sí gbogbo ẹ̀yin tèmi lórí Instagram lórí Facebook lórí YouTube mo ní wípé tẹ́ ẹ bá ṣe bó ṣe ń lọ ẹ jẹ́ ká máa tẹ̀lé bí ayé ṣe gbà ń sìn nìyẹn bí ṣe ń bá yín sọ̀rọ̀ yẹn ó yẹ lọ fi rọ́ọ̀ṣì tẹ̀lé mi ẹ máa lọ sórí YouTube ẹ tẹ Jùmọ̀bí Omiṣore ẹ máa ti rágan láyé ń bẹ̀ ẹ subscribe ẹ like bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ṣe ń gbádùn mi ẹ jẹ́ kí èmi náà gbádùn yín kò sí nǹkan tẹ́yin fans mi fẹ́ ṣe fún mi ju wípé kẹ́ ẹ máa like mi kẹ́ ẹ máa follow mi lọ ó yá ẹ tún gbéra báyẹn ó dórí Instagram gbogbo ẹ̀yin tèmi pátápátá ni mò ń rí classic hustle mò ń rí yín lóríṣiríṣi ò má gbogbo yín ẹ pọ̀ gan ẹ lọ sórí Instagram ẹ lọ sí official Jùmọ̀bí Omiṣore ẹ tẹ̀lé mi báyẹn yá Godwin Culture mo ti rọ́wọ́ ẹ máa tẹ̀lé mi báyẹn tẹ́ ẹ bá tún wá lọ sórí Facebook níbi orí ìkànnì tá a ti ń ṣe ọlọ́rẹ̀ẹ́jọ̀rẹ́ Jùmọ̀bí Omiṣore a wà lórí Twitter gbogbo ẹ̀ pátápátá ní kẹ́ ẹ máa lọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti wá miss ètò àgan láyé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé gbogbo ẹ̀ ló wà lórí YouTube wa reason ìyẹn tó fi yẹ kẹ́ ẹ lọ sí orí YouTube ẹ tẹ̀ ẹ́ bí n ṣe máa ń sọ yẹn Jùmọ̀bí Omiṣore ẹ̀yin kan ṣàtẹ̀ àgan láyé ó máa jáde síta fún yín tẹ́ ẹ bá ti wá rí i ẹ má gbàgbé láti subscribe ẹ dẹ̀ má gbàgbé láti ṣe kíni láti follow torí pé ilé ayé lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí ẹ má yẹ kán máa gbé wa ládì kápángógó gẹ́gẹ́ bí Pàṣọ ṣe sọ nínú loud tó bá ṣe ń lọ ẹ jẹ́ ká máa tẹ̀lé torí pé kíni ilé ayé yìí kò ṣe é dúró wò. Ọlọ́run ọmọ máa jẹ̀mú ṣíjú àánú wò mí ọjọ́. ògo ní fún Ọlọ́run májẹ̀mú lókè ọ̀run orúkọ tèmi ni wòlíì Olúwatóbi ọmọ májẹ̀mú láti inú ìjọ God of Covenant Miracle Ministry tí gbogbo àgbáyé mọ̀ sí ọmọ májẹ̀mú World Outreach níbikíbi tó lè wà tó ti ń gbọ́ mi ní àkókò yìí mo wí bí Násírì ọfà panilẹ́kún òpin ọdún kò ní bá ìtọ́mọtọmọ bí ọdún ti ń parí lọ lórúkọ Jésù mo ń pe gbogbo ènìyàn pátápátá sí ìpàdé kan tí a máa ń ṣe nínú ìjọ wa ní Friday tó kẹ́yìn oṣooṣù tí à ń pè ní kò sẹ́nikẹ́ni tó máa yàgàn none shall be barren olùfẹ́ má dẹ́jà àwọn ọ̀rọ̀ tí a fi rán mi sí ẹ ní àkókò yìí nítorí pé ọ̀rọ̀ ìtùnú ni arúgbó ọjọ́ fi rán mi sí ẹ wípé ohun rere tó yàgàn ẹ̀ a fẹ́ gbà padà fún ẹ bíbélì sọ̀rọ̀ agbára kan nínú ìwé Philippians 4:19 olúwa mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nínú Jésù kí ni à ń pè ní àgọ́ ohun rere gan eléyìí túmọ̀ sí gbogbo ẹni tí à ń fi nǹkan rere ògo dù tí a dá ògo mọ́ ṣùgbọ́n ẹ̀gún èpè òmìrán pẹ̀lú ogun ìdílé bí ayé wọn pamọ́ láti jẹ ìṣẹ́ àti ìyà arúgbó ọjọ́ rán mi sí àwọn méje kan nínú ìpàdé Friday ti ọ̀sẹ̀ yìí àkọ́kọ́ gbogbo ìwọ tí àdúrà ti sún kò sí àwẹ̀ pẹ̀lú àdúrà tó ò ti gbà ojoojúmọ́ ló ń fetí gbọ́ ìlérí ṣùgbọ́n òwú ẹpẹ́lẹ̀ àwọn àgbà ni wọ́n fi ń ba àdúrà rẹ jẹ́ bó o ti ń gbà nìkan lé sí ìwọ ni kó máa bọ̀ nínú ìpàdé Ọlọ́run májẹ̀mú ti Friday ọ̀sẹ̀ yìí kó o má bàa kú sí oko ìlérí ẹlẹ́ẹ̀kejì
gbogbo abiyamọ tí ayé kò jẹ́ kí wọ́n jẹun ọmọ láyé, kò sí nǹkan kan nínú àwọn ọmọ tó o bí tí ayé wọn ní ìtumọ̀ àbí wọ́n tilẹ̀ kan yẹn ọmọ sí ẹni. Má bọ ara rẹ mọ́lẹ̀ yá, mú píkṣọ àwọn ọmọ yẹn wá sínú ìpàdé Ọlọ́run májẹ̀mú ní Friday ọ̀sẹ̀ yìí. Ẹlẹ́ẹ̀kẹta, gbogbo ìwọ tí ayé gbé akọ òkúta sí nínú tí o gbọ́ pa ní ilé ọkọ, tí ayé pa orúkọ rẹ̀ dà sí àgàn, irúfẹ́ àwọn obìnrin wọ̀nyí a máa gbé ọmọ dó ní ojú oorun, wọ́n máa fún ọmọ ní ọmú ní ojú oorun, ṣùgbọ́n àròkọ àkínrí ọmọ lẹ́yìn ejò ni wọ́n fi pamọ́ sí àgọ́ ara rẹ̀. Máa sá eré bọ̀ ní Friday ọ̀sẹ̀ yìí. Gbogbo ìwọ tí owó kì í dúró lọ́wọ́ rẹ̀ àti gbogbo àwọn kọ̀ntrátọ̀ tí ayé ti ọwọ́ bọ iṣẹ́ wọn, ò ń gba iṣẹ́ gidi tẹ́lẹ̀ ṣùgbọ́n lójijì ọwọ́ tó ń fún ni ó ti wá ń padà fẹ́ máa tọrọ jẹ báyìí. Ẹ̀mí àwọn wòlíì tún rán mi sí gbogbo àwọn tí ayé gbé ẹrù àgbànú pamọ́ sí àgọ́ ara wọn, tí àìsàn alálọ̀bọ̀ ti fẹ́ pa wọ́n tògótògó. Ìwọ ni kó má bo ara rẹ mọ́lé. Níbo ni ìpàdé yìí ti máa wáyé gan? Elite Event Center tó wà ní nọ́mbà 58B Lagos Road, Benson bus stop lẹ́yìn Access Bank ní ìlú Ìkòròdú ní Friday ọ̀sẹ̀ yìí gan ní dédé aago 9 àṣálẹ́. Ní ìpàdé tó kọjá, oríṣiríṣi àwọn ẹ̀rí tó ní agbára tí a kò lè máa sọ lórí afẹ́fẹ́ níbí ni àwọn ènìyàn ń sọ, nítorí pé iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tó ń ṣẹlẹ̀ nínú ìpàdé Ọlọ́run májẹ̀mú, ẹni bá débẹ̀ ló lè ròyìn. Nítorí wòlíì tí Ọlọ́run bá fún ní ẹ̀bùn ìríran, ìgbóhùn, ìmọ̀ àyà, ohun èdè, àṣírí pẹ̀lú àsọtẹ́lẹ̀. Irúfẹ́ àwọn wòlíì wọ̀nyí kì í béèrè lọ́wọ́ ènìyàn kí wọ́n tó máa sọ àṣírí ogun ayé ènìyàn pẹ̀lú ọ̀nà àbáyọ, nítorí pé iṣẹ́ tá a fi rán wọn ni. Fún ìwọ tá a rán mi sí gẹ́gẹ́ bí wòlíì àti ẹni ìpè tó ń bọ̀ wá ní ìpàdé yìí ní Friday yìí, máa pè mí sí orí àwọn nọ́mbà wọ̀nyí: 091 39 23 65 66 tàbí 070 69 71 71 80. O dẹ̀ lè send message tàbí kó follow wa lórí Facebook lórí ọmọ májẹ̀mú World Outreach. Má gbàgbé o, ìpàdé ìṣòro yìí máa wáyé ní Friday yìí ní nọ́mbà 58B Lagos Road, Benson bus stop lẹ́yìn Access Bank ní ìlú Ìkòròdú. Níbikíbi tó o bá ti ń bọ̀, wọ mọ́tò tó ń lọ sí Ìkòròdú, bọ́lẹ̀ ní Benson bus stop, wàá ti rí Access Bank. Ẹ̀yìn Access Bank yẹn ní Elite Event Center wà. Bí ọdún yìí ti ń parí lọ, wọn ò ní fi ẹ̀jẹ̀ rẹ ṣe tutù tọmọtọmọ. Jésù Olúwa wa, God bless you. Warogolo. Bẹ́ẹ̀ni, ogun fẹ́ ṣẹ́, ìdè fẹ́ já. Ọlọ́run Olúwatóbi ọmọ májẹ̀mú ló fẹ́ pàṣẹ ọ̀rọ̀. Sọ àsọtẹ́lẹ̀, gbogbo ayé rẹ̀ ó lè pòórá lẹ́sẹ̀kẹsẹ̀. Ìjọ God of Covenant Miracle Ministry tí gbogbo àgbáyé mọ̀ sí ọmọ májẹ̀mú World Outreach ló ń pè ọ́ sínú ìṣọ́ òru tó máa ń wáyé ní gbogbo Friday tó bá kẹ́yìn oṣù. Lápapọ̀ rí ẹ̀ní ló ṣàbí parẹ̀. Kò sẹ́ni tí ó yẹ gànmọ́ every last Friday of the month láti dédé agogo mẹ́sàn-án àṣálẹ́ mọ́jú kẹlẹ́lẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run àtolórin ẹ̀mí ló mọ̀ wà níkàlẹ̀ ní Friday ọ̀sẹ̀ yìí. Èrò gírírì. Ó yẹ ẹjẹ́ jọ pàdé ní Elite Event Center tó wà ní 58B Lagos Road, Benson bus stop lẹ́yìn Access Bank Ìkòròdú lẹ́kọ̀ọ́. Wòlíì Olúwatóbi ọmọ májẹ̀mú lọ́lọ́run lò fún ìtúsílẹ̀ àti ìran wòlíì. Tẹlifon 07069717180. Nínú ìṣòro Friday tọ̀sẹ̀ yìí, ogun ayé rẹ̀ kan jọgbọ́n. nìkan kúkọ́. àlùsọ máma kéèyàn sọ ọ̀rẹ́ tẹ́tí tí a ṣe finú wọn ni wọn bá má finú wẹnu. torí inú ẹ̀dá iná wọn ò lè mọ́ tán. ó ṣẹlẹ̀ kan tí ẹni yóò dá tẹ́nìkan kúkọ́. bánúsọ máma béèyàn sọ ọ̀rẹ́ tẹ́tí. bánúsọ máma béèyàn sọ ọ̀rẹ́ tẹ́tí. sọ àṣefinú wọn ni wọn bá má finú wẹnu. orí ọ̀rọ̀ bánúsọ yẹn gangan ni Mariam Ọpẹ́yẹmí dúró lé nígbà tí ọmọ mi ṣe tán tó múra ájì kó padà bá mi sọ o. àwọn kan pè mí ní hello àǹtí Jùmọ̀bí àǹtí mi Fatima mo wà ní hajj ẹ wo yẹyẹ ẹ máa sọ ogun tẹ́ ẹ bá fẹ́ fọ́lọ́ mo wà níwájú Káàbà báyìí mo ní a ní ẹ sọ nǹkan lábí tán dẹ̀ wà yìí Ọlọ́run ò fẹ́ kọ́ńpléènì èmi náà yà ń sọ pé ọdún tó ń bọ̀ èmi náà ń bọ̀ ń bẹ́ o kí ni kan o ọmọ ọlọ́mọ ìyá abánusọ welcome back Alhaja Mariam Ọpẹ́yẹmí ẹwà Ìsìláàmù wọ́n ti lọ ọtí dé olẹkùn fàṣetání àṣetání ọ̀nà tí wọ́n lè tiẹ̀ padà o ọmọ mi ti dédé báyìí ó ti gbádé Mẹ́kà rẹ̀ délé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni Alhaja ti dé láti Mọ́kà kábàárìkà rẹ̀ òye
so lórí ètò àgọ́láyé lẹ́wà pẹ̀lú Jùmọ̀bí Omiṣore gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ pẹ̀lú wa mo ní pé tí ìgbà bá ń yí tí gbogbo ẹ̀ṣẹ̀ mọ̀ wípé àwa èèyàn ti máa ń gbàgbé wípé gbogbo ẹ̀yin olùgbọ́ mi gẹ́gẹ́ bí ìka wa bí ọmọ ọ̀ka wa ṣe rí gangan bí ò ṣe dọ́gba bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni òréré ayé ṣe rí o wọ́n nígbà báyìí kò lọ bí òréré nínú ìrìn àjò àwa ẹ̀dá bẹ́ẹ̀ gangan náà ni ayé ṣe rí bí ìgbà ọjọ́ ṣe wà bẹ́ẹ̀ náà ni ìgbà òjò ṣe wà bẹ́ẹ̀ náà ni ìgbà òòrùn wà ìgbà tó pọ̀ wà bẹ́ẹ̀ ni ìgbà ọ̀dá wà bó ṣe wá rí gẹ́lẹ́ nìyí pẹ̀lú gbogbo wa ṣe wá rí tí ìgbà bá ti wá yí sísànmọ́ ní bá ti yí kan èmi àbó yí kan ìwọ ìyẹn tó wá ṣe kókó ni wípé kí a gbìyànjú ká máa pọn mí lẹ́dùngbé torí kò ní máa lọ bẹ́ẹ̀ o ìgbà máa ń yí ni ẹ jẹ́ ká gbìyànjú ká máa pọn mi sílẹ̀ de òǹgbẹ torí pé tó bá máa yí ìgbà dáadáa ló máa yí sátọ̀dọ̀ tèmi àti tẹ̀yìn ṣùgbọ́n kí ìgbà náà tó dé tó bá ti di wípé ó ti yí kàn án tí gbogbo ẹ̀ ń dà má máa ṣe bẹ́ẹ̀ kó máa fọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun torí ká máa mọ̀ wípé bìrìbìrì báyìí òun ni ilé ayé máa ń yí bọ̀. Erosimos Catering ọ̀gá ni wọ́n jẹ́ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ọdún ni wọ́n oríṣi àsè ń bẹ lọ́dọ̀ wọn ìbẹ̀rù ò sí ìfòyà ò sí rárá tested and trust Erosimos wọ́n ṣe gbáralé. Erosimos Catering service àwọn professional aláṣẹ wọ́n mọ ikú tó pa oúnjẹ wọ́n mọ ìtọ́jú ọ̀pọ̀ èrò birthday ni ìgbéyàwó òkú àgbà ayẹyẹ ẹgbẹ́ ìnáwó nílé ìjọsìn àti gbogbo ayẹyẹ yòówù tẹ́ fẹ́ ṣe. Erosimos Catering service ní ká ẹgbẹ́ ṣe oúnjẹ sísè fún iṣẹ́ wọn ni láti bá yín lo iye tẹ́ ẹ ní fáwọn àlejò tẹ́ ẹ pè. Erosimos Catering service ilé-iṣẹ́ wọn wà ní 23 Fadare Street Ọgbà Lagos. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 0704 424 7984 0704 424 7984. tested and trust Erosimos wọ́n ṣe gbáralé. Erosimos Communications alága ìdúró ìjókòó MC fún èyíkéyìí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n á mú òde rẹ̀ dùn kò séwu classic alága Jùmọ̀bí Omiṣore. fún alága ìdúró àti alága ìjókòó ẹ pè classic alága sórí 0704 424 7984 0704 424 7984. èyí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n á mú òde rẹ̀ dùn kò séwu classic alága Jùmọ̀bí Omiṣore. It's the beginning of a new thing, my life. Ọlọ́run bàbá ńlá pé gbogbo ènìyàn sínú ìsọjí alágbára ńlá tí ó wáyé fún dídá ọjọ́ márùn-ún gbáko tá a pàkórí ẹ̀ ní ìgbà ọ̀tun a new down ìwọ táyé ti sọ dológun àná yára máa bọ̀ wá gba ògo tuntun kí gbà ọ̀tun sì bẹ̀rẹ̀ láyé tiẹ̀ náà bẹ̀rẹ̀ láti Monday ọjọ́ 24 sí Friday ọjọ́ 22 oṣù tá a wà yìí láago 5 ìrọ̀lẹ́ lójoojúmọ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run tí Jésù máa lò ní Pastor Ọlọ́runfẹ́mi Pastor Babatunde Pastor Thomas Adémokun Evangelist Samuel Aluko àti Evangelist Daniel Akínsànmí ìránṣẹ́ Ọlọ́run ọ̀gá ògo tí Jésù máa ń lò láti máa súre fún gbogbo ènìyàn nínú ìsọjí alágbára yìí ni bàbá wa nínú Olúwa Pastor Macaulay Sunday ọgbọ̀njọ́ gangan láyẹyẹ ọdún kan ti CAC Igbó Olómù district headquarters àti ayẹyẹ ìfinisórí ìjọ ti bàbá Pastor Esobi Ọláìyá gẹ́gẹ́ bí district superintendent CAC Òkè Ìgbàlà district headquarters Igbó Olómù tó wà ní number 10 Adékúnlé Aminu street Baálẹ̀ bus stop behind ilé ìyá àbíyè Igbó Olómù Ìkòròdú tẹ́ ẹ bá fàlàyé sí 0802 775 0874 Jésù Kristi lolúwa. Pastor Thomas Adémokun chairman induction and inauguration committee lolùkéde. Àlàbí ọjọ́ yẹn máa rẹ ó Pasuma. àríyá oníbejì kábíyèsí òwúrọ̀ làwà tún gbé titun dé o fàájì yíyá kàmàmà àjọṣepọ̀ kábíyèsí òwúrọ̀ làwà fans club àti iléeṣẹ́ kábíyèsí òwúrọ̀ làwà tẹlifíṣọ̀n tẹ́ pẹpẹ 2-in-1 mega party ayẹyẹ ọdún márùn ìdásílẹ̀ kábíyèsí òwúrọ̀ làwà fans club àti birthday bash kábíyèsí òwúrọ̀ làwà 65 continuity ó máa lóyin ládùn lọ́jọ́ sátidé August 19 2023 nínú gbọ̀ngàn ayẹyẹ ńlá blue roof LTV8 Agidingbi Ìkẹjà ọ̀gá ńlá Wasiu Alabi Pasuma Wonder ló máa gara tán bí olórin wa ó yá ká wá dansia Ankara wà fún gbogbogbò ẹ fẹ́ ra ti yín ẹ pé àrẹ̀mọ sórí 0803 526 1673 tàbí bọ́lá sórí 0808 882 9403 àti lucy sórí 0803 475 1118. kábíyèsí òwúrọ̀ làwà fans club 2-in-1 mega party ó ti máa lọ́ọ̀dù jù. La 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 la, ọmọdé la, àgbà la,
everybody love. Daddy mo fẹ́ lollipop, strawberry Rio pop lèmi fẹ́. Èmi náà máa gba mango Rio pop sí. Rárá o, ẹyọ kan ló máa gbé. Èmo jà sí bẹ́ẹ̀ ṣe ń fẹ́ pọ́ngilá strawberry Rio pop, mango Rio pop, passion àti white apple. Àwọn sweet aládùn tá ò lè ṣàfẹ́rí rẹ̀ látọdún 2017. Ṣúgà àwọn ò pọ̀ jù, ọ̀nà mẹ́rin ló pín sí. Lílá ẹ̀ máa la gbogbo ẹ̀ lálàáfíà. Àmọ́ omi lèmi fẹ́ mu. Royal Park water 75cl, 50cl àti 30cl. Royal Park water gbogbo ẹ̀ ni wọ́n rọ lábẹ́ ìmọ́tótó iṣẹ́ ìwádìí. Sweet Rio pop ó ṣe é lá fọmọdé, ó ṣe é lá fàgbàlagbà. Òun ni kẹ́ ẹ jẹ́ káwọn ọmọ yín yàn láàyò. Ó dára lójú, ìwọ̀n gíráàmù 18 lẹ́yọ kọ̀ọ̀kan láti wé àwọn akẹgbẹ́ ẹ̀. Ó ní gọ́ọ̀mù nínú pẹ̀lú igi tó gùn tó ṣe é gbámú dáadáa. Láti jẹ́ alágbàtà Rio pop àti Royal Park water, ẹ kàn sí wọn ní nọ́mbà 15 Salamatu Street, Ilasamaja, Lagos. Rio pop, lollipop, Àgànláyé ilé ayé yìí kò ṣe dágbé. Àgànláyé ká fọwọ́sowọ́pọ̀ ló tọ́. Àgànláyé ilé ayé yìí kò ṣe dágbé. Bẹ́ẹ̀ni Àgànláyé lẹ́tọ̀ lórí Radio Lagos pẹ̀lú Jùmọ̀bí Omiṣore. Àgànláyé o gẹ́gẹ́ bí mo ti máa ń sọ fún yín, ilé ayé ò ṣe é dá lò, bẹ́ẹ̀ ni kò ṣe é dágbé. Ọlọ́run dá wa nítorí ara wa ni, ká lè máa fara wa sókè, ká máa gbéra wa ga. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo ń bá wa sọ lẹ̀, mo ní ká máa pọn mí lẹ́dọ̀ọ́ngbẹ́ torí wípé ìgbà ò lọ bí òréré, ayé ò lọ bí ọ̀pá àbọ̀n. Wọ́n ní tẹ́gùn èèyàn bá ti ń jó tọ́lọ́run bá ti ó máa ní táìmù tọ́lọ́run máa ń gbé kọ́ọ̀lù o, tó bá ti kọ̀ di mímọ̀ ṣe sí ẹ̀ tó ń gbé kọ́ọ̀lù ẹ lọ́wọ́lọ́wọ́, dákun olùgbọ́ mi fi jó nǹkan kan torí wípé nǹkan ẹyọ kan ló ṣú ọ̀ fátèmi àtẹ̀yìn àti gbogbo wa, change ni wọ́n máa ń pè, ìyẹn ìyípadà ni, nǹkan máa ń yàtọ̀. Ní abala tá a wà yìí ní abala Rio pop, gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún yín, ṣẹ̀ṣá mọ̀ wípé Rio pop sweet àwọn ilé-iṣẹ́ Royal Foods and Drink Nigeria Limited ló máa ń ṣe onígbọ̀wọ́ ẹ̀ lórí ètò Àgànláyé lọ́jọ́ mẹ́jọ bó ṣe máa ń wáyé nìyẹn. Gbémi dẹ́ ṣe máa ń já yín sí i, mo ní tí ẹ bá ti ń gbọ́ Rio pop ẹ máa jẹ́ kó yé mi wípé tí n bá ti ní lílá kẹ́ ẹ máa ṣe kí ni ẹ̀ lá gbogbo ẹ̀ lálàáfíà. Sweet Rio pop ó wà ní ìpele 4, oríṣi flavour 4 ni. A ní white apple, a ní passion, a ní mango, bẹ́ẹ̀ náà ni a ní strawberry. Ó ní igi tó ṣe é gbámú, bẹ́ẹ̀ ló tóbi dáadáa. Ó wọn ìwọ̀n gíráàmù 18 ìyẹn tí wọ́n ń pè ní 18. Ó tóbi jà àwọn akẹgbẹ́ ẹ̀ lọ, tẹ́ ẹ bá tún wá lá, tẹ́ ẹ bá dénú ẹ̀ tán. Ó tún ní gọ́ọ̀mù nínú, tẹ́ ẹ máa jẹ, tẹ́ ẹ máa gbádùn ẹ̀. Àtọmọdé àtàgbàlagbà, àtọkùnrin àtobìnrin, gbogbo wọn ni wọ́n ń gbádùn Rio pop torí pé ní tí wọ́n fi ṣe ó dáa, kò fa jẹ̀díjẹ̀dí, kò dùn jù, ó jẹ́ bẹ́ẹ̀ náà ló dáa dáadáa lára. Ṣe ti wà láwọn ọmọ kéékèèké ní ìsìn, wọ́n ti wá dáa mọ̀. Gbogbo àwọn ọmọ tó wá bá mi lọ́lídé ní ìsìn mọ̀kọ́ ti wà ní ọlídé, gbogbo wọn kàn sọ fún mi ní àwọn fẹ́ Rio pop. Mo ní kí ló ń jẹ́ Rio pop, èmi náà tún mú wọn gan ní Rio pop sweet onígi. Mo ní ó ní gbogbo yín dìbò fún, èmi ti rà sílé, gbogbo yín ẹ lọ rà sílé. Gbogbo àwọn ọmọ tó wá, gbogbo àwọn junior, gbogbo àwọn grandchildren, àwọn niece yín, àwọn nephew yín tán wà nù lẹ́yìn, wọn ò ní wàhálà kankan tí wọ́n bá ti ń wo cartoon wọn tí wọ́n rí Rio pop lọ́wọ́. Gbogbo tẹ́ bá wọn sọ náà máa cooperate. Ẹ má wàá gbàgbé kò ń ṣe fọmọdé nìkan, mo ń sọ fún gbogbo wa pátápátá tó ró láwọn flavours tó dáa tó jẹ́ wípé tó o bá ń la lọ́wọ́ tó o lanu tó o bá yàn sọ̀rọ̀ báyìí òórùn tó máa jáde lẹ́nu ẹ̀ azin ṣó ti yé yín, ó ti wà òkè jù. Bẹ́ẹ̀ ni nígbà tí ní ìjẹta tá a ṣe birthday CEO iléeṣẹ́ Rio pop yín Alhaji Fatai tá a ṣe birthday wọn Abímbọ́lá, mo bá débẹ̀ wọ́n bá gbé parí Rio pop ńlá fún mi. Kí ló dé Alhaji? Àwọn èèyàn ti já sí, wọ́n ṣàn pariwo ní bọ́n yẹn fún wọn ráìsì, gbogbo àwọn ọmọ tó mú dání ẹ̀ wọ́n Rio pop, mo fẹ́ Rio pop ní ní tó yẹn ni wọ́n gbogbo ẹ̀ làwọn ti mọ̀ o. So Sweet Rio pop ó dáa fọmọdé, ó dáa fàgbàlagbà, lílá ni ẹ máa lá gbogbo ẹ̀ lálàáfíà. Ẹ má wàá gbàgbé o, àwọn náà ni wọ́n ṣe omi Royal Park water. Iléeṣẹ́ wọn wà ní nọ́mbà 15 Salamatu Street, Ilasamaja, Lẹ́kọ̀ọ́. Àwọn ni wọ́n ṣe Sweet Rio pop tó wà ní orí ìpele 4. A ní mango, a ní passion, a ní strawberry, bẹ́ẹ̀ náà la ní apple flavour. Àwọn náà ni wọ́n tún ṣe omi Royal Park water, ìyẹn wà ní oríṣi 3. A ní 30cl, a ní 50cl, bẹ́ẹ̀ náà ni a ní 70cl. Gbogbo ẹ̀ ló dáa. Ẹ fẹ́ ṣe ìnáwó ni, abẹ́yìn tí ẹ fẹ́ máa gbà tà ni, bó jẹ́ Sweet Rio pop ló fẹ́ máa tà, bójó mi ni. A ní ẹ kàn sí wọn ní nọ́mbà 15 Salamatu Street, Ilasamaja, Lẹ́kọ̀ọ́. Gbogbo oye tó bá ti ní ìwọ máa kó lọ sí iléeṣẹ́ Rio pop,
wọ́n máa kọjá fún ẹ ní bíbà bẹ́ẹ̀ dẹ̀kẹ̀rẹ́ ọjà wọn kò kí ń wọ́n lẹ̀ òní gbogbo ayé rà. abala rio pop lẹ́wà lórí Radio Lagos 107.5 FM nínú ètò àgànláyé pẹ̀lú Jùmọ̀bí Omiṣore gbọ̀n. a pè gbogbo ènìyàn sí àdúrà ọ̀sán àti òru nu omijé mi nù marathon prayer pẹ̀lú alẹ́ Paul àti Silas àjọ̀dún àti ìdúpẹ́ ní ọjọ́ Sunday 30th ọjọ́ keje oṣù keje ogun ayé rẹ̀